ṣẹlẹ̀ ó ti di gbódògbòdò lágbolé òṣèré báyìí o ṣẹlẹ̀ ní tẹ́wọ̀n lẹ́yìn mi Kúnlé Afọláyan náà pè wọ́n àwọn náà bọ́ta náà sọ̀rọ̀ wọ́n sọ pé àwọn ò lè ṣe sinimá fíìmù pé sinimá fíìmù èlò làwọn fẹ́ rí ń bẹ̀ pé gbogbo 2 billion 3 billion 4 billion tẹ́ ń gbọ́ yẹn pé káwọn wá ṣe iṣẹ́ 2 billion káwọn wá gba 10 million ọ̀rọ̀ iná sọ o ló bá dágòbè sílẹ̀ inú interview kan tí wọ́n wá ṣe wọ́n sọ pé Fúnkẹ́ Akíndélé pe àwọn lórí fóònù ó sọ fáwọn pé mo mọ̀ pé ò fẹ́ràn mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo mọ̀ pé ẹ̀ láìkì ni ó pé ọ̀rọ̀ yìí wá ya àwọn lẹ́nu pé kí ni Fúnkẹ́ Akíndélé mi pé àwọn wá try láti pe Fúnkẹ́ Akíndélé padà láti ṣàlàyé ẹyọkan àbí méjì fún Fúnkẹ́ Akíndélé ṣùgbọ́n ẹ jẹ́ ká na ọ̀rọ̀ yìí ní ìbẹ́ ṣẹ́yìn kọ́kọ́ tí ẹ̀ kọ́kọ́ rò pé nǹkan tí Kúnlé Afọláyan ṣe láti lè sọ pé inú 2 billion pé 10 million ni èèyàn máa rí ṣe é rò pé nǹkan tó dáa ni àbí nǹkan tí kò dáa ẹ jẹ́ ìṣàlàyé bí gbogbo ẹ̀ ṣe jẹ́ gangan fún yín nǹkan tó ṣẹlẹ̀ ni wípé wọ́n ní wípé tó bá ti ṣe sinimá bẹ́ẹ̀ ilé sinimá tí wọ́n bá ti fẹ́ ṣú ẹ̀ àwọn máa gbàlàjì owó àwọn distributor tó ti wọ́n distribute ẹ̀ àwọn náà máa tún bẹ́ owó tó máa wá sí ọwọ́ producer as a filmmaker ẹni tó kówó lẹ̀ tó ṣe wàhálà tó làágùn kò ní tó nǹkan kan ṣùgbọ́n ta ló yẹ ká bá wí gangan ṣé Kúnlé Afọláyan ló yẹ ká bá wí ni àbí àbáwọn tó yẹ pé wọ́n ń jẹjọ ní nǹkan lọ nínú interview tí fún Kúnlé Afọláyan ṣe fáfàní ẹ̀yin tẹ́ bá mọ ẹni tó ń jẹ́ Kúnlé Afọláyan gangan àwọn ni ọmọ bàbá Afọláyan ẹ máa gbọ́ Gabriel Afọláyan Kúnlé Afọláyan Àrẹ̀mú Afọláyan gbogbo wọn Afọláyan wọ́n sọ wípé inú sinimá náà bá wọn sí nígbà táwọn ń dàgbà bàbá àwọn máa kó àwọn jáde àwọn máa lọ máa pe àwọn èèyàn pé ẹ wá wo fíìmù wa ẹ wá wo fíìmù ẹ wá wo fíìmù ṣùgbọ́n àwọn ò lè ṣerú ẹ̀ mọ́ sí pé Netflix ó tẹ́ àwọn lọ́rùn ṣùgbọ́n Netflix tó wá ń sọ yìí ibi tọ́rọ̀ wà rí o fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa Netflix tó wá ń sọ yìí èèyàn mélòó ní Nàìjíríà tá wà pàápàá jùlọ nínú eré Yorùbá ló ń gbéṣẹ́ fún Netflix ní Netflix ń gbaṣẹ́ lọ́wọ́ wọn bọ́dá Kúnlé báwo lẹ́yìn ṣe ń ṣe tí Netflix ń gbaṣẹ́ lọ́wọ́ yín tí ó gbà lọ́wọ́ àwọn tó kù ẹ̀nà tó bá bá gbà lọ́wọ́ wọn ni ṣé wọ́n máa dààmú ara wọn ẹ sọ nínú interview yín pé ẹ lè máa jó káàkiri torí pé fẹ́ polówó iṣẹ́ torí pé fẹ́ ta fíìmù eléyìí wá mú tó fi wá kan ẹni tẹ́ ń wò lẹ́yìn mi tí wọ́n fi wá fèsì Tóyìn Abraham fi wá fèsì pé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí n mú 10,000 lọ sílé ẹ má jẹ́ kí n mú 10 million lọ sílé nínú 1 million ẹ bá mi wo sinimá mi wọ́n sọ pé àwọn ò lè jó ṣùgbọ́n ṣé dandan ni ṣé ó dìgbà ṣé wá ẹ jẹ́ ká yẹ bíbà ìwò ká tún yẹ bíbà iná wò ṣé ó dìgbà tí wọ́n bá tó jó kó tó di pé wọ́n máa ta sinimá ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá ẹ̀dùn ṣáwà tá à ń wo sinimá ṣáwà tá à máa ń wo fíìmù ṣáwà la jẹ̀bi ni àbáwọn tó ń ṣe fíìmù ṣé dandan ni kán jó fún wa kó tó di pé a máa wo fíìmù ni ẹ̀dùn ṣé dandan ni ẹ̀yin máa ń láìkẹ́ kọ́kọ́ wo ojú wọn kó tó di pé máa wo fíìmù wọn torí èmi ò rí kankan nínú ọmọ àṣẹ̀ṣẹ̀ tó wọ́n ṣẹ̀ṣẹ̀ tó lọ kọ́ ijó kan tó fẹ́ jó fún fíìmù lọ́tọ̀ ọ̀rọ̀ yìí tó sẹ́mi lẹ́nu ó buyọ̀ sí o ṣùgbọ́n bọ́dá Kúnlé Afọláyan tó bá yẹ pé everybody mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe táyìn fi ráyè ìràpálá wọnú Netflix yẹn everybody náà máa ṣe ní àfikún bọ́dá Kúnlé Afọláyan sọ pé àwọn lọ ṣe bóyá interview kan àbí nǹkan kan ní Àbújá wọ́n pa àwọn tó pọ́n Fúnkẹ́ Akíndélé lé níbẹ̀ wọ́n pé wọ́n tó bá fẹ́ mọ̀ pa sinimá o tó bá fẹ́ ṣe gbá tó bá fẹ́ ṣàwò lọ́ máa wo Fúnkẹ́ Akíndélé kó lọ́ máa wo ìṣesí Fúnkẹ́ Akíndélé bí Fúnkẹ́ Akíndélé ṣe ń bó ṣe ń gbé ìgbésẹ̀ pé àwọn
àwọn ò lè ṣe sinimá kankan wo update wo lẹ́ ń cover Bọ̀dá Kúnlé báwo lẹ́yìn ṣe ń ṣe báwo lọ́bọ̀ ṣe ṣorí tí náà kí o ṣe ẹ̀dú ti ṣe Aníkúlápó báyìí Netflix again tẹ́yìn bá ti cash out sìn ẹ̀yin fẹ́ lọ sùn kò kàn yín Aníkúlápó ó ta o kò ta ẹ ti fún Netflix ti fún yín lówó yín ṣùgbọ́n àwọn tó ń ṣe sinimá yìí àwọn tó ń ṣe sinimá wọ́n gbọ́dọ̀ ọ̀zù tó ń bá ọ̀zù kò sẹ́ni tó máa wo sinimá yìí ò Bọ̀dá Kúnlé sọ̀rọ̀ sí Tóyìn Abrahamu èmi fẹ́ máa fi káàṣì kú ṣé ó mọ nǹkan tó ń ṣe ṣá ọ̀rọ̀ yẹn ó sún sí ní lọ́dún buyọ̀ sí o. Ọ̀rọ̀ yẹn ó lágbára ẹ like ẹ comment ẹ share fídíò yìí kẹjẹ kó sáré kó lọ fà ẹ bá mi like yìí kẹkàn tẹ like ẹ bá mi tẹ like sí fídíò yìí so that a lè sún síwájú kọ́pọ̀lọpọ̀ èèyàn lè rí kán lè jàǹfààní kán lè ta ló yẹ ká bá wí ṣé Bọ̀dá Kúnlé ló yẹ ká bá wí pẹ̀lú nǹkan tán sọ yìí ni àbí Fúnkẹ́ Akíndélé ní bọ́n ṣe fèsì àbí bọ́n ṣe sọ̀rọ̀ dáa àbí Tóyìn Abraham ní ká dá lẹ́bi àbáwọn tí àwọn oní sinimá tẹ́gbọ́n ń jẹ ju oníṣẹ́ lọ àbáwọn distributor ṣáwọn ní ká dá lẹ́bi ni ẹ jọ̀ọ́ àbí àwa tá à ń wo fíìmù gangan èmi àti yín ṣáwa ní ká dára wa lẹ́bi ni ṣé dandan nìkan jó fún wa ni ẹ fi sí comment section ẹni tó bá tẹ bá rò pé jẹ̀bi ẹ fi sí comment section ẹ like ẹ comment kẹdẹ share fídíò yìí kẹjẹ kó lọ fà ẹmọ ní ti ní tòótọ́ ẹ ṣeun God bless everybody.